À ń sọ̀rọ̀ olè, aláboyún ń yọjú. Ẹ dákun ẹ bá ń bi í léèrè, ṣódìdí èèyàn kọ́ ló gbé pamọ́ síkùn? Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, òwe Yorùbá ló sọ bẹ́ẹ̀. Ìjó wá nítumọ̀ kan sí ọ bí? Kò nítumọ̀ sí àbí? Kò burú, ṣùgbọ́n gbọ́ o, ipò tó o bá wà lọ́pọ̀ ìgbà a máa jẹ́ kéèyàn jẹ̀bi àwọn ẹ̀sùn téèyàn ò ṣẹ̀. O fúndìí èyí, ọ̀rọ̀ tán bá pè ọ́ sí òun ni o dá sí. Èyí tí wọn ò bá bẹnu rẹ sí, má kẹnu bọ̀. Ọ̀gbọ́ gbé ìyẹ̀wò tó o bá ráyè. Adéwálé lórúkọ mi o, Àyànbọ̀dé sì lórúkọ bàbá tó bí n lọ́mọ. Ire o.